Finally, Nigeria youths are awake. Ìbáṣepẹ́ ikú kì í bá ní láyé o, báwo ni yóò ṣe dùn tó kí gbogbo wa kájọ máa gbé títí aṣọ ẹgbẹ́ ti jí ta ti jí báyìí ẹ má yẹ ká sùn láti jọ oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ lára gbà tó yẹ ká ti gbà wọ́n ti ọ̀yẹ́ tó kú iná ta ti jí ẹ má jẹ́ kó gbà mọ́ra wọn. Mo ti rògbò lọ́pọ́n mi. àti kò sí lọ́pọ̀lọpọ̀ tí ó sẹ́ni tó rẹ̀ lẹ́yìn òfin Nàìjíríà ọ̀nà méjì ló pín sí. Mo ti rọ̀ ṣàlọ́ òbí mo délé orí bàbá mọ́ ojú mi ṣòro mi létí. Gẹ́gẹ́ bí mo bá sọ pé kábàásì bàbá tó máa kọjú àyà rẹ̀ ṣe pẹ̀lú thank you so much for that come to continue Lord Daniel. Now àwọn ọ̀dọ́ mi kápẹ́lẹ́ wa tó fi kábàá wa tó wà àti fine wà láńsọ̀ fún ẹ̀rọ wa wà bẹ́ẹ̀. Kòwé ìkànkẹ́ olówùrọ̀ kùtù. Òwe yìí ò wá. Kòwé ìkànkẹ́ olówùrọ̀ kùtù. Òwe yìí ò wá. Ó ń wí pé bàbá lọ.